A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah. Bàbá kú ìṣòtán. Bàbá kú ìṣòtán. Ọ̀rọ̀ Kemi Afolabi ó ń ṣe mí bákan bẹ́ẹ̀. Life continues. Kò ní kúkú kankan bó ṣe yíyè. Ọmọ yẹn ò ní kúkú kankan bó ṣe yíyè. Lupus. Kí ló ń jẹ́ lupus? Honey, you understand? Kí ìmúna èèyàn kó sì mọ affect ara èèyàn. Kò ní kúkú kankan o. Ẹ sọ fún ẹni kó go natural. Enough of all those tablet. Ẹni kó lọ natural. The news broke my heart, especially èèyàn tó jóbìnrin tá a sì ná àwọn obìnrin around. Ṣóyè yín àti wọn á wo age ẹ̀ náà. Kò ní kú kankan bó ṣe yíyẹ àwọn sọ tí wọ́n ní wò sọ fọ́lọ́run. Ẹ jẹ́ ká continue. Ṣóyè yín àwa ọkọ àti ìyàwó we have to continue our lifestyle. Mo ṣe program kan níjọ́ yẹn. Ṣóyè yín so lórí program yẹn mo ní obìnrin tó bá wà tó bá fẹ́ sọ̀rọ̀ so àwọn ọkọ náà sọ wípé tó bá yẹ pé àwọn ní kọ́ báwọn ní káwọn ṣe ọ̀rọ̀ ọkùnrin easy ẹ lọ wo Suratu Bakara. Discussion tí mo ṣe yìí open discussion ni fún Christian Mùsùlùmí anybody Hausa Igbo you understand bẹ́ẹ̀ èmi máa fẹ́ sọ one or two nítorí Suratu Bakara suratu ńlá ni way of life Mùsùlùmí ó dwell nínú ẹ̀ dáadáa. Nínú Suratu Bakara wọ́n ti sọ wọ́n ní oko go into your oko wá bó ṣe wù ẹ́ ìwà ọkùnrin ò ní láti bẹ̀rù so nísìnyí fún ẹ̀yin ọkọ tuntun ni mò ń sọ lẹ́yìn fún ẹ̀yin tẹ́ ti dẹ́pẹ́ ẹ̀yin ọkọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti yẹ kẹ́ ti establish style tẹ́ máa fi pass messages fún ìyàwó yín bẹ́ẹ̀ fún ẹ̀yin ọkọ tuntun nítorí mo máa ń sọ fún yín pé tẹ́ bá fẹ́ marry ẹ ní láti ní basic knowledge. Ìwọ lọ́kọ you are supposed to be in charge. Kò dìgbà tó ẹ bá ń ṣe tẹ́ ń sẹ́mú bí obìnrin lè mọ ṣẹ́jú kó mọ logic nítorí pé ojú obìnrin ni bẹ́ẹ̀ ọkọ ó wà in charge but despite that fact wọ́n sọ fún wa pé there must be message. So èmi two methods nìkan ni màá kọ́ yín as a woman as a therapist ṣó yẹ. Number one ìwọ lọ́kọ ìwọ ni in charge. Tẹ́ bá wà nínú ilé ṣó yẹ yín tẹ́ bá wà nínú ilé mẹ́sẹ̀gì mi mo ń sọ fún yín ọkọ àti ìyàwó ẹni lèmi ń kọ́ ọkọ àti ìyàwó tó bá wù ẹ́ gbàgbọ́ tó bá wù ẹ́ kó mọ́ gbàgbọ́ ó kù yín ó kù mí ó kù ìjọ gbẹ̀ndà lọ́mọ yes. So ọkọ àti ìyàwó ẹni tó bá wà nínú ilé ó ní láti sọ anything ìṣesí ẹ ìwà sí ẹ wàá tàn ní ẹsẹ̀ gbẹ̀ni ẹ dẹ̀ bẹ̀rẹ̀ message yín from there that is it. Ìyẹn number one. Then number two ó ní pé wàá emulate style kan wàá emulate wàsí kan tó jẹ́ pé tíyàwó ẹ̀ bá ti site ẹ̀ ìyàwó ẹ̀ ti mọ̀ pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ lénìí so òun gan ìmílẹ̀ tó bá ti rí ẹ á ti mọ̀ pé idán oríta ń bẹ bóyá ojú ẹni ló wà gèzì ẹni o bóyá ọwọ́ ìwà máa fi ṣe báyìí o bóyá ẹnu wà máa fi ṣe báyìí o bóyá ṣẹ́ẹ̀tì ẹni wàá ṣe báyìí o bóyá ṣòkòtò ẹni wàá ṣe báyìí o bóyá wàá sì mọ wúkọ́ ni o bóyá wàá sì mọ sín ni o bóyá wàá sì mú bóyá omi bóyá tẹ́lẹ̀tẹ́lẹ̀ o like láti máa lo blue cup but because of a mood tó wà o dẹ̀ fẹ́ proceed dark pẹ̀lú nǹkan tá à ń sọ yìí bóyá wàá lo white cup so anytime jẹ́ kí ìyàwó rẹ̀ understand pé white cup tó fẹ́ lò yìí message ni fún òun náà ti gbéra dì tó bá jẹ́ jojúmọ́ mọ́ mind nítorí ẹ ti yẹ kẹ́yìn obìnrin kan ní knowledge pé ibi tẹ́ ẹ ń lọ yìí kìí ṣe pé ẹ kàn fẹ́ lọ́bẹ̀ lọ jókòó ẹ lọ́bẹ̀ lọ ṣiṣẹ́ ni iṣẹ́ ọmọ message mi ti tè ní nìyẹn so ọkọ you have to be in charge either wà nínú ilé kó tán ni ẹ pé wàá kàn tán ni ẹ ní ẹ bèrè message from there àbí kó mọ understand bóyá tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ó ti ń lo small spoon ló ń lò bẹ́ẹ̀ tó dúpọ́ ó fẹ́ pass message yẹn ó bẹ̀rẹ̀ sí ní lo pọ́pù wà á ní ìjọ́ tó bá ti rí mi tí mo ti ń lo pọ́pù yìí ó ti mọ̀ pé báyìí òun náà ti mọ̀ so that is how bí èèmọ̀ bí ọkùnrin ṣe máa ń sọ fún ìyàwó ẹ̀ ń gbà mí fún ẹ̀yin tí wọ́n bá sọ pé embarrass láti sọ but ìwàsí yín àti that particular thing tẹ́ máa ṣe obìnrin ìyàwó yóò ti mọ̀ pé nǹkan tẹ́ ó fẹ́ ṣẹlẹ̀ lélẹ̀ this is on point by two
using my words for others. Ní kúkú kankan bó ṣe yíyẹ a kú palẹ̀mọ́ àwẹ̀ ó bá wa láyé ó bá wa láyọ̀ ó bá wa nínú àlàáfíà. Salamu alaikum.